máa kọ̀dàmá. ọlọ́pàá ní tiẹ̀ èyí ó kù lẹ́tà àwọn tí ó jogún. kọ́bùlà mọ̀ọ́tì ìlànà ìdáná. ìbátan ọba ní láyìí tán ọ̀nà ń bẹ̀ kó pè ń bùtùlù. kọ́ wa lọ bá nínú sàárè èyí tó bá wá kù káwọn tó kù ọmọ ajá sí. ọ̀rẹ́ yìí wọ́n jà sí òun lórí ẹ̀ lọ́wọ́ sàkáǹtì lọ́rùn. èyí tó náà ti ẹnu làákàyè tó ná ti ẹnu àlàáfíà tó ná ti ẹnu ìmọ̀ tó ná fún yàn ti ẹnu ọgbọ́n tó ná fún yàn ti ẹnu. ọjọ́ tí a bí ọpẹ́ tí lọ́wọ́ lọ́wọ́ ẹ tọ́sẹ̀ wọ́n pé aláàtàn dùrù ni. kò ní kàràjì tó bèlà ṣe é. ẹbí ọ̀rẹ́ ìyàwó ọmọ ẹ wò mí. ẹ wá wò mí. kò ní kàràjì tó bèlà ṣe é. èmi tí mo lẹ́yìn gbọ́dọ̀ débi kọ́bọ̀dù owó. àbíbá sí yá. èmi ní ilẹ̀ rí ohun mi ní ìlú. àbíbá sí yá indal mamati isharatun ala fansuruni qad kharajtu bila shay. ẹnì kọ̀ọ̀kan wá ẹran tí ọjọ́ tá a lọ tá a nínú nǹkan lọ. wọ́n bá ń pè ọ́ ní nǹkan wọ́n ń tàn ọ́ nù wọ́n má tara ẹ̀. wọ́n bá ní kò sí irú rẹ̀ ìwọ ni ọwọ́ rẹ̀ lè ṣe irú àwọn tó ti lọ kí n tó dé fún tí n bá lọ sán irú àwọn tí ó kù. sọ́ra àwọn tó ní òsírù rẹ̀ wọ́n fẹ́ dàbí rẹ̀. ayákùnmọ́lá ó ń jìbìtì náà. ọ̀lẹ́dì àwọn náà fẹ́ dájọ́ tí wọ́n fẹ́ dà. Fansuruni. nígbà tí o ní òsírù rẹ̀ lèbi gba àwọn gbìyànjú kalẹ̀ láàárọ̀ yìí òní kò sí ohun tó dòbí rẹ̀. lẹ́yìn tó jẹ́ tẹ́lẹ̀yìn wákàtí méje ni wọ́n bá ní ibi tó ń fẹ́ gbé fọ́nà wọn. bí ọ̀rọ̀ wọn lọ́rùn. bàbá tó lọ dàánù síbi. iye tó ní òsírù ẹ̀ lẹ́ẹ̀kan ló lè dúró wò mọ́yì. Fansuruni. àbá lọ́gbà tó ń sáré pé kódà bó ti ẹ̀sẹ̀ kọ́ ní bẹ́ẹ̀lẹ̀. bí mo ṣe wà yìí kò yé mi. bí wọn náà ti rí nù. ipò olówó tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá wà. wọ́n máa rí rẹ̀. ọlọ́run bá tẹlifáìsì èèyàn hàn ọlọ́run fẹ́ bá tiẹ̀ jẹ́ nù. tọ́bẹ̀ ẹ̀ mọ̀ pé mi ni ọ̀pọ̀ rí mi. ẹni tó ṣàfihàn àbùkù kan tán ọpẹ́lọpẹ́ ànábì. Sallallahu alayhi wa sallam. olúwa ẹ̀rọ náà bó ti tó nǹkan yẹ kó pápẹ́ mi àfihàn. òde oní Innani ana Allah. La ilaha illa ana. olórí kọ̀sẹ́nìkan àfọ̀hún kọ̀sẹ́nìkan àfọ̀hún. La ilaha illa Olú. Bọ́ ní àfẹ́nìkan àfọ̀hún tí òsì rẹ̀ ní dalẹ́. La ilaha illa Ọlá. torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn mi wọ́n ní ayọ̀rọ̀ kàlámù. Qalla wa dalla. èyí tó dánú ọ̀rọ̀ ẹnì bá sún síta ní ìtọ́jú ìmọ̀ àmọ̀gá yóò dì í. Ẹgbẹ̀rún àfàwọn tó ti sùn. torí bẹ́ẹ̀ Kíkì ikú. àwọn tó sọ̀rọ̀ lẹ́bi ẹ̀yin tẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́sẹ̀. Ayákùnmọ́lá. àwọn àlẹ́ ṣe láì sí. Àwọn tó ẹ gbé. mọ̀ kó lè lo oorun yìí gbé ni owó ẹ bá tẹ̀ ní. ẹni bá jókòó tì í tí òjì lọ́sẹ̀ lọ́wọ́. Àwọn tó gbé mínírààsì fún wọn lọ́jọ́ ìbí. wọ́n gbé mírààsì fún wọn wọ́n rólé apá kan wọ́n bá apá kan lẹ̀ ẹ̀ṣà kìkìrì kú. torí bẹ́ẹ̀ Ayákùnmọ́lá. kí n tún fara ọ̀rọ̀ mi tì. Alhamdulillah. oríire òwò ni kéèyàn jèrè bọ́ ọbẹ̀. Ayakumullah. lóúnjẹ tá a fún yín ẹni tí ò lóúnjẹ tí ò fún yàn ní onílé tó fi sí. ìfẹ́lẹ̀ torí ẹ̀ wá ìfẹ́lẹ̀ torí ẹ̀ wá
wíwá yín wá jẹ́ òwò ètò wa dájú ní kọ́lọ̀ ń jẹ́ èjìrè lọ́nà. tijaratan lam tabura. nígbà tí bàbá gbé àtẹlé mi lórí tán ṣéun wa àbíhámà. ọdún yàrá wà á dá mọ́ lọ́hùn. báwo ń wó ṣe tà mo wá lọ sọ́dọ̀ bàbá wa nílọrin. ọdún yàrá òun lọ́wọ́ aṣọye price ọjà tí wọ́n gbélé lórí fún mi. pé ìtọ́ta ni. ìtọ́ta yìí bọ́ bá rẹ̀ ní ra yìí láwọn ìta fún yọ padà sanwó. ẹ kùn mọ́ la. ẹ báyìí ó ní kí n bá polówó láàárọ̀ fún fẹ́ astaghfirullah. astaghfirullah. tí wọ́n bá pọ̀ mọ́ ọlọ́jà tí mo bá dá wọn lóhùn tí wọ́n bá pé èèlò ni. بما وادي إليك اللهم صل على سيدنا محمد وبارك على خاتم ما سبقنا بالأخلاق وعادي الأسرار فاستقم وعلى آله وصحبه العظيم اللهم صل على سيدنا محمد وعادي المقول قولات ما سبقنا بالأخلاق وعادي الأسرار فاستقم وعلى آله وصحبه العظيم سبحان ọba bí mi pé bàbá rà délé á ṣe rí lókè máa pé la ìlàlá bí mo ti mọ náà mo mú lọ́wọ́. ẹ gbọ́ báyìí. ẹ yà fún bọ́lá. mo wá dúpẹ́ fáwọn tó bá mi ṣètò rẹ̀ síbí kí gbogbo wa náà lè rí béèyàn àti rí. èyí tá a bá láyé ni kúndí. èèyàn bá ṣẹun kúndí yóò mú jẹ. torí ńgbà tí ọbẹ̀ tún kíra ìpà ètí ọ̀sà inú rẹ̀ ọ̀rọ̀. kúndí bá a máa ta. wọ́n bá rí tí ọ̀sà kan tó wá kó gàrí wọ́n wá ní owó ewé ìjókòó jẹ ọmọ kan ṣe wá sí fún un. ẹ kún mọ́ la. bí wọ́n bá bínú pa ọ́ pa nǹkan rẹ bọ́lọ̀ ń bá bínú pa ọ́ rẹ lórí ìwà tó wù. Allahu Akbar kabira. èyí ni bọ́wọ́ rẹ bá tẹ̀ lára ẹ̀ ló ti máa yọ̀ bínú sẹ́ni ọ̀fẹ́ bínú sí láì bínú sí. lára ẹ̀ ló ti máa yọ ọfà sẹ́ni ọ̀rọ̀ rẹ̀ bá kan ọfà láì ta lọ́fà. ẹ kún mọ́ la. àgbélépọ̀tà. ayyakumullah. àgbélépà kí ni. Pọ̀tá. lára ẹ̀ ló ti yọ láì jẹ́ pọ̀ náwó ọ̀bọ sí. ẹ kún mọ́ la. bọ́ ọ bá sì fẹ́ máa jẹ̀jẹ̀ rọrùn tí wọ́n fi máa wá bíra wọn pé wáyé wò làwọn wá wáyé. ó sọ ní téèyàn sì lè ní iná. àyè ògbà mi láti ṣàlàyé ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. ẹ kún mọ́ la. àmọ́ ẹni ọlọ́run bá sádàrá pé òun pé oríire rẹ̀ mára kínní yìí. àwọn tó ṣètò rẹ̀ ọ̀tà fún lọ́gọ́rùn-ún náírà. wọ́n wá ṣe é da. wọ́n kọ lárúbáwá. nígbà tí wọ́n rí i pé mi ò gbọ́ lárúbáwá wọ́n kọ yárúbáwá. ẹ kún mọ́ la. gbogbo tí wọ́n kọ ní lárúbáwá ni wọ́n kọ dédé káàárọ̀ èjíire. èdè kan so tó dáa jù nú èdè ọ̀nà àlèdè Ọ̀yọ́ wá síbi àwà yìí. Òǹkò. èdè kan náà tó dáa jù ní òpédè yòókù ọ̀dà o. òun náà fi kọ aláwìyé. láti ẹ̀sìn kàwé. wọ́n bá jẹ́ pé ìwọ lọ́ọ́ lọ. ẹ kún mọ́ la. ọ wà dictionary tó gbọ́n tó wù. bẹ́ẹ̀ni sọ Yorùbá wò. ìwọ mú dọ́gba ìwọ tó nílẹ̀kùn tó ní kọ́kọ́rọ́. àbí wọn bá ń sọ Yorùbá nu wọn wò pé èyí o. ọ wà dictionary tó gbọ́n fún mi. èyí ò tó wù. ẹ kún mọ́ la.
Ọ̀yọ́ nù. Ìwà wa nù ni. Wà wá nù àṣà wíwọ́ sí àrà. A máa mú mi sí. A máa mú sàté ni. Tọ́ ọba wá rìn iwájú díẹ̀ tọ́ ọba dẹ̀bà ọ̀dàn. Yóò lé. Níbi tí pápá pẹ̀lú ọ̀dàn ti papọ̀ tí wọ́n pè lẹ́bàá ọ̀dàn. Ẹ kún mọ́ náà. Ìdí tí wọ́n yàtọ̀. Yóò lè ti jáde nígbà. Yorùbá nìjẹ̀bú. Ọba alárẹ̀. Yorùbá lẹ̀gbá. Àrí ìgbà yẹn. Yorùbá lẹ̀gbá dùn. Wọ́n yí kúrò lẹ́gbàá dùn tí wọ́n sọ nínú wa. Ẹ kún mọ́ náà. Anakumula. Ó ń kí ọ o. Ó ń kí ọ. Tá a bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa sọ, ó ti lè wọlé títí pẹ̀lú tó wọn mú. Ìpẹ̀yàwó. Kábíyọ̀mírè. Ìpẹ̀yàwó. Olúwọlé Kábíyọ̀mírè mi ní kọ́ má gbẹ̀lẹ̀ fọ́yọ̀. Ẹyà kúmọ̀ náà. Méjì làkúrẹ́ ìgbé lápá ẹ̀. Anakumula. Ìlú tiwa là á kí bọ́mọ gbọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ mọ́ mi yẹ ní ìfọ̀ àdá mọ́ mi lọ́ra wa kó ló mú ṣe gbèrèdèdè lájà á ní bí òṣèlú tẹ ilé àbẹ́sẹ̀ lárúkà. Àwọn kìlọ́ ní ooru lókè àníbọ́lẹ̀ ooru kó ooru kí agbélé rẹ̀. Ọ̀sánà ọ̀pẹ́lú yé ní ooru. وعليكم السلام ورحمة الله وبركاته. ربنا طول حياة مصطفانا ليلة. ربنا طول حياة مصطفانا ليلة. ربنا طول حياة مصطفى شيخ مبارك. ربنا طول حياة مصطفانا ليلة. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق. ناصر الحق بالحق والعاد إلا صراطك المستقيم. وعلى آله حق قدره ومقداره إلى آخره. صلاة تخلفني بها بخلافة الإسلام. آمين. أنك مطلقة في جميع جملته. ثم تكمل بهذه الرسائل فما بينك وبين أهلك فلا يصل إلى الأهلك شيء كائن ما كان إلى بيوكم. يا الله يا حكيم يا ولي يا جامع يا ما قال الله أعلم إيش يجعل رسالته. وقد قلت وقولك الحق تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. يا ما يعتص برحمته من يشاء والله سبحانه الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله عليه وسلم. Àsàlátù wo ń ṣe Ọlọ́run. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ agbọ́ lókè dáadáa. Sallallahu alayhi wa sallam. Báwo yẹn ti sùn ní? Sallallahu alayhi wa sallam. Gbogbo wa ká lè lówó tí a lè ná dídé lè bí ti àwọn bàbá. Àbẹ̀tí bá kẹrẹ̀ ní àbùkù ló kù. Àmọ́ àdábì ní kí òṣìṣẹ́ nìkan tó fi yá wọn jù. Báyọ̀ ẹni ká sọ pé kó ṣe àṣà láti wá nàbí màá tó wá dákẹ́. Wọ́n làm yìí sọ lé aláyè. Tó o bá ti àárọ̀ yóò wọ́n ná tó o bá rí sallallahu alaihi wa sallam tó o bá rí yìí ná barika rẹ̀ náà sallu ala nabiyil karim. Sallallahu alaihi wa sallam. Àdókè fún Ọlọ́run. Ọlọ́run tó tù wá sí ẹ̀yìn bàbá yìí òun náà ni adá ọpẹ́ fún. Ẹ̀yin náà bá gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ní àtẹ̀ kan ti ṣe irọ́ ẹ̀rù tí wọ́n ti gbé ibi tí ọ̀rọ̀ irun wọn máa ń já sí náà nìyẹn. Ọlọ́run kó jẹ́ kí n rí bíi ti lágbájá ìjọ wa lè tọrọ ìyá rẹ̀ bí. Ọlọ́run jẹ́ ẹni bíi ti lágbájá ó lè tọrọ ìyá ẹ̀. Òyì sí tí o bá fi ayé sí rírí bíi tiẹ̀ ní òde yìí sí. Tí o bá ti ń tọrọ pé kọ́lọ̀ ń jẹ́ ẹni bíi ti lágbájá ọ̀hún wa máa tọrọ pé gbogbo ìyà tó jẹ náà kọ́lọ̀ ń jẹ́ ń jẹ́ o.
lè ní bíi tiẹ̀ náà nù omi kẹ̀kẹ́ lásán tí o bá jómi gàrí á sì jómi ògì àmọ́ kọ́mi kan wá kan lásán kò ṣeé ṣe rárá. àwọn náà láwa ṣàdúrà fún láwa afọlá tí wọ́n ṣàdúrà fún gbogbo wa. ọlọ́run tó wá gbé wọn kalẹ̀ báyìí bá a bá ní àtún wọn ṣe àdúrà fún aṣàbòsí torí pé ọlọ́run ti ní kí ọmọ máa ṣàdúrà fún bàbá rẹ̀ kó máa tó ṣàdúrà fún àbá rẹ̀ kó máa tó ṣàdúrà fún ọ̀gá rẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Bí ìbá jẹ́ bẹ́ẹ̀ wọ́n làwọn èkó alẹ́ kọ́ àdúrà wo la nígbà yẹn ti fún àdúgbò màmá ẹni tó lọ́n ti kárí gbogbo nǹkan yóò jẹ́ ó ti ní ká máa tọrọ fún ó fi kó alẹ́ kọ́ ni. torí bẹ́ẹ̀ àwọn bàbá wa ikú yín ní ìsinyìí kò bá mu kò dáa àfẹ́ ọlọ́run náà ò fẹ́. Àmín. ọlọ́run wa wọlé ohun kankan tí ní jí àlàáfíà. Allahumma anta salam. Allahumma anta salam. Wa minka salam. Wa minka salam. Wa ilayka yarji salam. Wa ilayka yarji salam. Hayyina rabbana bis-salam. Hayyina rabbana bis-salam. Tabarak rabbana wa ta'ala ya sada jalali. Tabarakta rabbana wa ta'ala ya zal jalali wal ikram. Ọlọ́run wọlé pé gbogbo àlàáfíà pátápátá ìwọ ọlọ́run náà ni ìnira náà wọ́n náà ló ní gbogbo ẹ̀ láti fi dání wọ̀ bá dúpẹ́ bá dúpẹ́ lẹ́kùn ọlọ́run gbogbo bí tí àlàáfíà wá wà bá fún àbàbà wa náà ní àlàáfíà àlàáfíà tinú omi ara kọ́lọ̀ ń bá fún wọn àlàáfíà tinú ẹ̀jẹ̀ kọ́lọ̀ ń bá fún wọn àlàáfíà tinú iṣan kọ́lọ̀ ń bá fún wọn àlàáfíà nu bọ́lúbọ́ kọ́lọ̀ ń bá fún wọn gbogbo àlàáfíà tí máa jẹ́ àlàáfíà kọ́lọ̀ máa tẹ̀ bá fún wọn kọ́lọ̀ wọn jẹ́kẹ́ ni wọ́n gùn gbogbo tọ́lọ̀ wọn ṣe fún wọn yìí kọ́lọ̀ wọn jẹ́ kí ọmọ wọn ju ti wọn lọ wọ́n jẹ́ jí ẹ̀mí wọn káṣe fátíà kan pẹ̀lú mímí kan ṣoṣo mímí kan ká fi ṣe ẹni tó bá dé bàmí méjì kó tó parí ẹ̀ kó má kà á o. ọlọ́ àgbọ̀dọ̀ sẹ́mi. mímí kan táwa ti kà á lábẹ́ bẹ̀rẹ̀ sí kà á àgbọ̀dọ̀ méjì ó fi délẹ̀ káwá ṣe láti wá sí mẹ́ta lẹ́yìn rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí bàbá wa gùn tó sì fún wa ní àlàáfíà rẹ̀ dáìmà. لا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما ناصر للآكل بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره وامتداره إلى أصل اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر للآكل بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق الناصر بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره وامتداره wọ́n ní tí olùwà gbàgbé orísun rẹ̀ yóò gbẹ ibi tí yẹn bá ti bẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ aná ti bẹ̀ ibi tí mi náà ti bẹ̀rẹ̀ ní sùnmùlá tó lè mọ́ mínì ẹjọ́ sí pé àwọn bàbá wa náà ni wọ́n jókòó yìí bàbá gbogbo wa ni wọ́n kọ́lọ́n wọlé sájú rẹ̀ màmá ọlọ́run tó ní àlàáfíà ti di ọjọ́ ẹ̀mí gbogbo gbígbé sí ayé yẹn náà ọlọ́run jẹ́ kí àlàáfíà máa bẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn kọ́lọ́n wájá ká jéèyàn lójú ẹ̀mí bẹ́yìn ti jéèyàn kọ́lọ́n wá fi yẹn pamọ́ torí àwọn kan wà tán pè ní faridu dari faridu dahari àkàn jẹ́ faridu dari àwọn faridu dari yìí àwọn ni dẹ́rù boko wọ́n máa gba àṣẹ látọ̀dọ̀ faridu dari yìí àmọ́ àwọn ó máa jẹ́ dẹ́rù boko tí ó gba yóò máa rí wọn àwọn táwọn ní nǹkan wọn ò ní rí wọn ilé ni wọ́n wà oko làwọn ti bí ó wà tí wọ́n máa sọ oko nígbà tí èèyàn dáko tán táwa wọ igi kan ní ẹ̀wù
adélákẹ̀tẹ̀ láwọn akọlù àbí ìdílé tó bá ti rí wọn á sá lọ pé olóko ò tí ì lọ ẹni tó sì lóko ń wà ní inú ilé bẹ́ẹ̀ ni fàrídù jẹ́ fàrídù ní gbogbo ayé ó máa rí àwọn bàbá wọn náà jẹ́ fàrídù dáhùn dákun ọlọ́run padà fún ọjọ́ tó ṣe ní láíláí. àmín. àwọn ọmọ yín ọlọ́run jẹ́ káyàn káyàn. ó tọrọ fún mi àmọ́ àkọ́ṣe ànábì lára yín náà ni tọ́lọ́ ní ká máa tọrọ fún ànábì máa mọ̀ ẹ̀yìn kọ́lọ́ máa ṣe jẹ́ kí ọ̀rọ̀ yín rí bẹ́ẹ̀ tí ń fẹ́. sọlá tó fà á sí. gbogbo ìjọba àwọn wáta lọkùnrin àti gómìnà bá wá sílé ní ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ wa yanjú. kó rí bá ti ń fẹ́. Allahu Akbar abẹ́rẹ́ nǹkan báyìí. wọ́n ní àwọn bàbá wa tí àwa pèsè ní alẹ́ yìí tọ́lọ̀ ń ṣe wọ́n ní olóríire ẹ rí i pé kò lè mọ̀ rí bẹ́ẹ̀ o ẹ rí i pé àfọ̀ onídùú rẹ̀ bì bídálíà ni ó ní ànásù àlìfò. ànásù àlìfò mi ni ó kà wáhídin wá wáhídun kàlẹ́ àlìfẹ́ àmúrò àná. ẹnìkan gbà mí sábà kiri àrẹ́gbẹ̀mí yẹn ni àrẹ́gbẹ̀mí yẹn kò ní sẹ́nìkan gbà mí bọ́dọ̀ wọn ti máa rí nu wọ́n ní àwọn bàbá wa dáa péjì lálẹ́ wọ́n ní àwọn bàbá wọn náà tún bẹ láyé wọ́n tún ní ìyá ó jáde pé ọmọ kékeré tó ni wọ́n bá ti dàgbà tó yìí ọmọdé ni wọ́n bá ti dàgbà tó yìí wọn ò tí jà lọ́yìn rárá kọ́nà ń kọ́ wọlé sájúdà màmá kò sí bí bàbá ó ti kéré tó ó gbọ́dọ̀ gbógun ọdún lọ́wọ́ ọmọ rẹ̀ ó kéré pa wáta ó gbọ́dọ̀ tàgbà ọmọ rẹ̀ ní 20 ọdún àbí ó kéré pa wáta yẹn pé àmọ́ àwọn bàbá jọ̀hún wọ́n tàgbà ọmọ wọn ní 50 ọdún bó ti di àbí bàbá sà àwọn bàbá ti jọ̀hún wọ́n tàgbà ọmọ wọn ní 50 ọdún àwọn bàbá yìí ná wàyẹ̀ láyé àtìyá yìí ó wá ku 60 ọdún tí àwọn bàbá wọ́n tún wá lò láyé ní ìsinsìn àtòkò dídí ẹ̀sìn. àbí ọ̀gọ́ ni jàmá. àmín. bàbá 60 ọdún ni wọ́n tó ju bàbá wọn àti ìyá lọ torí kò tí wàá ọdún yìí ò tí ì bẹ̀rẹ̀ o ó dìgbà tí ìyá àti bàbá ti láyé máa kọ́dún yẹn tó wá bẹ̀rẹ̀ nígbà náà ni wọ́n tó ju bàbá àti ìyá lọ torí pé àdúrà bàbá lórí ọmọ náà ni kí ọmọ ju àwọn òbí ẹ̀ lọ nígbà tí bàbá tí wàá ní ìdàgbà ọmọ ẹ̀ ní 50 ọdún ìyá náà tó bẹ́ẹ̀ bí ìbá sì tó bẹ́ẹ̀ asọ́mọ́ bẹ́ẹ̀ máa bá ti á kúrò láyé kọ́mọ yẹn tó á lọ 60 ọdún lẹ́yìn rẹ̀ yìí ń jẹ́ àkúpọ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́run ṣe fún àwọn bàbá wa àwọn bàbá yìí ti ṣe tẹ́ tí ó kúrò láyé ní sáà tìyá yìí torí wọ́n lára wọn sì ṣe kókókó ní ẹni kàbá yìí ara wọn méjèèjì sì ni àwọn bàbá ti jáde kí ní wàá pa wọn ní ìsìn ògbódò kú wọn bó ti ẹ̀jẹ̀ pé wọ́n ń lo Allahu Akbar wọ́n ti ẹ̀jẹ̀ pé wọ́n ń lo táyìlì omori wọ́n lò torí ọjọ́ kan ṣoṣo wọn báyìí ní gbèsè ayé wọn ọjọ́ kan ṣoṣo ohun ẹgbẹ̀rún ọdún ẹni. ọjọ́ kan ṣoṣo wọn kàálì sánà tí mímọ́ tá òde òní. àmọ́ síbẹ̀ síbẹ̀ náà bó ti jẹ́ bẹ́ẹ̀ náà kọ́lọ̀ ń bá a jẹ́ kó rí bí àwọn àti fẹ́ẹ̀mù. àmín. ọlọ́run ẹni náà àwọn bàbá náà kọ́lọ̀ jẹ́lẹ̀ mi wọn gún àtijọ́. máa wà á jẹ́ kí bàbá yìí lọ ní ojú wọn. bàbá yìí náà ní kọ́lọ̀ jẹ́ kó daṣọ lábò wọn. láti làkàrí jẹ́ àkùn àti ìdílé fún àwọn bàbá náà àti ìyá náà kọ́lọ̀ jẹ́ kí mi wọn gùn sí. gbogbo àjàmọ́ nǹkan wáta ọlọ́run tó wá ṣe ara lóríire torí gbogbo ẹgbẹ́ tó wà lọ́dọ̀ àbá òtítọ́ lóríire èyí tí wàá mú apàdé lẹ́yìn wọn ọlọ́mọdé ṣẹlẹ̀ fún wa o torí máa padà lẹ́yìn wọn kò síbi tó lọ inú náà ló ń lọ wọ́n jẹ́ àwọ̀ náà o bí ìbá tó wá fi wá sínú náà kó má tó wá fi wá sínú búlọ́ọ̀kù torí kì í ṣe náà nìkan ni ìyà lọ́dọ̀ ọlọ́run ní àwọn àwọn náà tí wọ́n bá fa búlọ́ọ̀kù méjì pọ̀ táńgbé kan sáyẹ̀ táńgbé kan sí táńgbé yẹn sáyẹ̀ tó wá gbé kalẹ̀ mọ́lẹ̀ ìyà náà mọ̀ ní jẹmọ́ ní ọmọ tọrọ náà láàrin yẹn kọ́lọ̀ sì yẹn kó fi sínú kò bá dáa jù kékeré lọ. ìyà pọ̀ lọ́dọ̀ ọlọ́run iná nìkan ni à ń fojú rí ni gbogbo ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run yẹn mọ́jà jẹ́ kanú rẹ̀. gbogbo ọkùnrin wa àti obìnrin wa àtọmọdé wa tẹ̀gbẹ́lágbẹ́ wa tá a bá padà dílé wa ká tún bá lé kó dájú bá ṣe fi lọ ká bá ṣe ìfilẹ̀ sí lọ. iná àti iná sọ̀rọ̀ fàtó. Alhamdulillah. Àwọn bàbá ní adúpẹ́ fún Ọlọ́run ọba. Àwọn bàbá wa ní adúpẹ́ fún Ọlọ́run. Ǹjẹ́ àwọn bàbá ní adúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ǹjẹ́ ọpẹ́ náà pọ̀.
wọ́n ní àfáwọ̀ ní àmùsíyà wọ́n ló ń kọ nínú orin tiẹ̀. wọ́n ní ǹjẹ́ nínú ọ̀rọ̀ àwọn bàbá wa ṣe Mustapha Al-Mubarak lélẹ́rọ wíyó. ǹjẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlànà lọ́pọ̀ níbẹ̀ púpọ̀. àní látàrí gbogbo àlàyé tí wọ́n ṣe àti di olóríire báyìí. àfẹnitọ́ bá ti jáde pé a ti kọ̀wé fẹ́ni àrùn nílé lórí. ǹjẹ́ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ti ń dà gèrègèrè níwájú àwọn bàbá wa náà. wọ́n ní kí oríire lè kóra wọn náà ni. ẹni tó ti wá yújú wá tó ti tòṣí wá. gbogbo wa náà wá ń wá àlùbáríkà ni. ǹjẹ́ bí òdodo bá ti ń wọlé kíá ní róòsì paradà. ǹjẹ́ àwọn kan wọ́n gbé rọ́ńdá ní wọ́n ya fọ́tò rẹ̀ wọ́n fọ́tò sáàjẹ̀ wọ́n ń gbé kiri. ǹjẹ́ àwọn bàbá wa ṣe Mustapha Al-Mubarak èyí tí wọ́n gbé dání ní jẹ́ òdodo. ǹjẹ́ gbogbo ẹni tí Olúwa fún ní làákàyè àti òye. bá a ṣe ń gbọ́ ọ̀rọ̀ wọn náà tó mọ̀ pé ọ̀rọ̀ tí ó ń ṣe ilá Muhammad sọ náà nìyẹn. kìí ṣe pé wọ́n fi gírísì pa ọ̀rọ̀ lójú. kìí ṣe pé owó ayé ni wọ́n ń wá kiri. ǹjẹ́ kí àlìkìyámọ̀ lè rọrùn ni. náà ló sì fa sára bíbí oníkálukú fèrè mọ́ wọn. ǹjẹ́ àwọn kan jìbìtì ni wọ́n ń lù kí 419. ọlọ́run ò sọ àwọn ṣéèkì wa bẹ́ẹ̀. wọ́n ní kí apanupọ̀ ọlọ́run jẹ́ kẹ́mi àwọn bàbá ṣe Mustapha Al-Mubarak kọ́lọ́n jẹ́ mi ní ogún. àwọn ni wọ́n ń ṣe gbogbo wa lẹ́mìí kọ́lọ́n má ti yọ wọ́n kó láàrin wa. èyí tí ọba wa fi múra wọn kó àwọn kílẹ̀ má gbófo ń bẹ́ńlẹ̀ tí ò ṣe tán ọlọ́wọ́n fi wọ́n pààrọ̀ kó wọn kó ń bẹ̀ má mú bàbá yìí kó ń bẹ̀ tẹ̀mí rẹ̀ mú wọn sílẹ̀ fún wa. wọ́n lá gbogbo àdó àti atọ́rọ́ fún wọn. gbogbo ọ̀nà tí a padà sí ibú wa gbà láyé má jẹ́ ọtọ́ sáwọn ṣéke wa má jẹ́ ọtọ́ sí gbogbo nǹkan níyìn. máa sọ yín lọ́sàn-án máa bá wa sọ yín lóru máa bá wa sọ yín láàrin ọgbẹ̀jọ. gbogbo àwọn adéte tọ̀sán tán má jẹ́ wọn ó lè jẹ́rí yín ọlọ́run. orí wọn ni ọmọ dàálé ọlọ́run ọlá ìjọ kan ṣoṣo Olúwa. ọlá àwọn bàbá wa tọ́tọ́ pé látara wọn náà láti di bá sídà yìí. àwọn bàbá wa lálárọ̀ bàbá wa lágbàgì bàbá wa lámọ́nigun. lílọ tí wọ́n lọ sọ́dọ̀ ọlọ́run àsìkò tó Olúwa ló tó ló mú ọ lọ sọ́dọ̀ àti ìfẹ́kẹ́yìn ó ti kúrò ọlọ́run. Olúwa má mú yín kúrò ńbẹ̀ má fi yín lá wa lójú má fi yín pa wá lẹ́kùn má fi yín dáadé yẹn lẹ̀ fún Islam lápapọ̀ ọ̀kọ́ atán ọlọ́run má jẹ́ ọtán di wa ọlọ́run má sọ̀rọ̀ yín bẹ́ẹ̀. Bismillahir Rahmanir Rahim. Allahumma ya mu'ayyi rufati wa ya dafi ali afati wa ya wasi mukafati wa ya mu'ayyi al-ufati wa ya wali صلي على محمد يا تامي انبياء بارك على مصادي صلاه وانفاتي نصات وايثني اللهم من ساغا ساياتين ونسوا ساياتين وما تاجي وذات ادينا ودوان مهادين وغلاب غالبين وصلاه سالبين وهيل متلين وقيل متلين واجرني اللهم من جور مجاورين ومجاورات جايين وكوفاني اكوفا دائمين اجيني من سلم ديني برحمتك بارك سالين اللهم اوتني في كل باتي وغربتي وغيبتي وابتي ونجاتي ورجاتي وتصارف في مسارات وتكالو وانخلات وفاتين فينا وشوانا فايس ويريد وارد واداد ووداد وسكان ومسكان وولي وآل ومال ومحال ولا تجيني في بيت الجاه ولا تجري علي مغيرا وجاهدك دوك سبحانه اللهم اسني بينك واسسني بامنك ومنك تولاني بتيارك وغيرك وتكن لك لا تجريك وبليا بياتك الافيات ورسلنا فاياتك الوايات وتفني ما اسي على واي فني اسي على انك سميد العلي لا الصلاه لفاتح. بسم الله الرحمن الرحيم لإله قريش إلى بعمر إلا تفتعي وزجف لعبد ربع البيت الذي أجابه من جوع ومنع من عام. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والخير إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. سبحان ربك
رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. wọ́n lọ́wọ́ bẹ̀ lórí àwọn bàbá wa nígbòkun ọlọ́njọ́ mi káwọn ọmọ ẹ̀mí bàbá ọgbọ̀n fún wa wọn ò dó nídòó oyè méjì inú kan ni wọ́n fi dúró olùkódó tẹ̀yìn náà ewu ọdọ́dọ̀ àwọn bàbá wa kejì tí wọ́n dó ti àwọn ṣéwú àmọ̀bára ọlọ́wọ́ ó dó tẹ̀yìn náà ọwọ́ abẹ́rẹ́ gbogbo àwọn bàbá tí wọ́n wá ń jòkó ọlọ́wọ́ ní bá dáadáa nìkọ̀ọ̀kan jẹ́ ẹ jáde pẹ̀lú bisimilah olùwàjẹ́ padà pẹ̀lú alhamdulilayi aburú tí ń ṣẹlẹ̀ ọmọ ìjọ ṣẹlẹ̀ sọ́ni kọ̀ọ̀kan ọjọ́ ká délé nọ́ọ̀nù èdòdó gbogbo àwọn ẹ̀yà wa ọlọ́njẹ́ délé nọ́ọ̀nù o kẹ́ bá lé lálàáfíà gbogbo àwọn tẹ́ filẹ̀ ńlé olùwàjẹ́ kẹ́ bá ń pẹ̀lú àlàáfíà kẹ́ bá wọn láàyè kẹ́ má bá sáré wọn káwa náà má ní sáré lójú ọ̀nà o ọlá kùrìsíyù Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'udhuhu sinatun ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما يلفظون ولا يأتون بشيء من علمه إلا بمنزله واسع كرسيه السماوات والأرض ولا يعود شيئا وهو العلي العظيم. إن وعد كان عنه مسؤولا. وني أدعو في كبت. nígbà tí ń fi wọlé lọ lẹ́ẹ̀kan mo ṣàdéhùn kalẹ̀ pé jíjáde tí ń bá jáde wá ń bọ̀ wá ṣáàdúrà ni ẹni ó sì sọ̀rọ̀ ó lè má rántí tó wí mọ́ ṣùgbọ́n àwọn tó gbọ́ ò ní gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ wá ń torí ọlọ́run ṣé pé ìfẹ́ ọlọ́run lẹ ní tẹ̀síwá bí téèyàn bá bá ẹnì kọ̀ọ̀kan láàyè ẹ̀ erin àtẹ̀fọ̀n ni. ṣùgbọ́n ẹ wá sọ̀rọ̀ ayé di ẹ̀ lírí ń bẹ̀ débí ó títóbi kù lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máṣá àbámi ṣe é fẹ́lẹ̀ kọ̀ọ̀kan. Àmín. ọlọ́run òjíṣẹ́ ńlá Muhammad. Sallallahu alaihi wasallam. ẹ wo bàbá wa ọlọ́lá wa aláàjì Yusuf. ayọ̀kù ṣàwo tìlú gbàjà. Ilé tó kó. òun ni gbàkejì ọba. òun náà ní fi ìfọ̀bá jẹ. àbá. láti gba àwọn ti débí látàárọ̀ wọn àjẹ́lẹ̀ kan mọ̀ fún àwọn àmì. ẹlòmíì tí ń bá ti ń bọ̀ lẹ̀tẹ̀lẹ́ yìí ọmọ pé olóyè ń bọ̀. àti pọ̀pá. torí bẹ́ẹ̀ a ti rí ẹ̀kọ́ kọ́ lára ọba wa Salahuddin Ògúntádé kejì àyànkùnrin pẹ̀lú Ìkòròdú. ǹjẹ́ bàbá sọ fún èèyàn ní èmi tó wá bá wa kíjí mọ́ ìjẹ́ lè fi ọba aládé lóde. bẹ́ẹ̀ ni ní gbogbo Lagos State lẹ́nìí àbá oyè kan ń jẹ́ ọba ni Sàláwù ní sọba. níjẹta kódà mi mọ̀ pé yóò lè wá inú ilé ẹ̀ ni mo wà ọ̀sẹ̀ fúnla níjẹrin tí Abdulsalami Abubakar fi ń fóònù ẹ̀. bí kò pàdé òun ní airport gbogbo bí òun ọba sì dé pátá òun náà ní ọ̀sẹ̀ lóun débẹ̀. wọ́n á bí pé ọba mélòó ni kọ́kọ́ náà ó lóun fi ọba kankan. ó lè wájú òun nìkan ó níwọ̀n nìkan lẹ́lẹ́sìn. ẹni ó kéjì rẹ tó tún jẹ́ lẹ́sùn tí mo mọ̀ ní Lagos State òní ètò azan. àbọ̀wá ọ̀fọ̀ àgbọ̀wá ṣùgbọ́n wọ́n sọ fóun pé ara wọn fàdí ẹ̀. ẹ̀yin méjì náà tó wọ́n máa ní ẹ̀tẹ̀lé wọn ìwọ́n lọ́wọ́ wàá ṣe kó gbogbo wọn. síbẹ̀ bí ìbá ṣe bẹ̀rù Ọlọ́run ọ̀la ni wọ́n wàá ṣe Ìkòròdú dé ilẹ̀ tọ́mọ́ yìí. sọ́yà kí ròyìn àbẹ́ orí lè fi ilẹ̀. pé fóònù náà wọ́n ó ṣe níwájú ẹ̀. ìbọn ní dandan òun gbọ́dọ̀ wá sí jímọ̀. fóònù tó máa lọ. bẹ́ẹ̀ ni bàbá wa Alhaji Yusuf Ayọ̀kù. nígbà àwọn débí ẹ̀yin ni wọ́n lọ jókòó wọ́n àjókòó níjókòó ká mọ̀ pé àwọn wà ń bí ọba tí wàá fàyè tí ìyàn ayé tí ìṣeéṣe nǹkan bò mọ́ ọlọ́run bá fi ayé dáadáa ẹ̀ ní ìṣeéṣe nǹkan bò níjú mọ́ ọlọ́run ìṣiṣẹ́ ńlá Muhammad ó bẹ̀rẹ̀ lórí wọn Alhaji Abdulgani Ọ̀yọ́ làwọn ó yẹ kárí gbogbo àwọn ọ̀rẹ́ wọn. ibikíbi tí Alhaji Ayọ̀kù ọba láǹfààní àti lọ ó
ó bẹ̀rẹ̀ lórí ìnáwó àti ojúṣe àfàbẹ̀rẹ̀ ní ìṣe gbogbo ẹ̀. Gbogbo àwọn tẹ́ rí inú aṣọ kan náà. Gírígírí. Wọ́n múra wọn léèyàn. Wọ́n sì fi gbogbo ohun tí wọ́n ní síwájú Ọlọ́run kóhùn lónìí. Wọ́n bẹ̀rẹ̀ lórí yín. Alhaji wa Abdullatif Olókè. Wọ́n ṣe ń tọ́jú wa lójú tọ́pọ̀. Wọ́n sọ fún mi ní òní pé lópin ìgbà táwọn bá ṣe wà láyé gbogbo táyà tọ́kọ̀ mi ọ̀bá lò ẹ̀ ń gbọ́dọ̀ sọ tọrọ mọ́. Ṣé má jìjẹ́ kọ́ bà mí lẹ́rù pé àwọn ọ̀kan náà wá pọ̀ mẹ́rin tá ń lò yìí tó tún wá pọ̀ sí iye yòówù sí ìbàjẹ́. Ṣé n sákìrán àlùfáà wa mọ̀dẹ́tì ẹ̀? Adétọ́nà bàbá Àdìsá. Èyí tó kọ́kọ́ ṣe tọ́ka ńláyà. Dìbò ta lọ gbẹ̀yìn. Burkina Faso. A ní ìdí táyà mẹ́rìndínlógún. Torí èèyàn gbọ́dọ̀ kó wọn mẹ́rin ìdí táyà lọ bẹ̀ o. Yóò tẹ́ lójú ọ̀nà. Báwo láti wá ṣe ìbá owó ìjẹ̀nà ló kù. Ṣé Burkina dé? Bá a bá sì rọ́pò àdékò. Ọba tàṣírí pé bá ní pé àmọ̀kádàmù ọ̀dọ́ sì fọ́ wá kó gbogbo táyà tá a lò tuntun. Téèyàn kan bá ń ga kí èsì kí ló gbẹ́sẹ̀ lé. Ìjọba gbogbo yẹn ló lè ṣe bẹ́ẹ̀. Àbí tó nìkan ti ń ta táyà tó kó kòtò mọ̀ kọ́ ọmọ ń pa àlòkù ní ó pè ní tuntun fún ọ. Yóò sì gbowó tuntun. Ọlọ́run wà á yọ sí níbi tí dókítà ọmọ àpàlùkù náà là ń gbogbo gbà. Tí táyà ni wọ́n máa wá yọjú lábẹ́ ilé. Ọbẹ̀ lórí wọn ẹ̀ kárí gbogbo àwọn. Àbá láti ìgbà tí àwọn ọ̀gá wa ti dé látàárọ̀ lójú títì nítorí wọn rí bí wọ́n fi wọ́n sí. Àbá gbogbo àwọn tí a pè lẹ́yìn nínú wọn ẹnìkan jáde sànà wí lọ́dún nínú wọn. Àwọn tó kù àlùfáà tí a ní ṣé pé ńjọ́ tí ó wà lè kéwù ìyá ẹ̀ lọ́fẹ́ kó kéwù bàbá tó bí ní kí ní jẹ́ kéwù. Ọmọ náà lẹ wọ́n ń sọ lẹ́ẹ̀kan pọ́lọ́ ń bò lóhùn yìí àti ọmọ yín Sharafuddin Mubarak àwọn náà ń wá ìmọ̀ lọ́wọ́ ọlọ́mọba mi bùn ní ìmọ̀ náà wọ́n fà lùbáríkà sí. Ó wá ìkárí gbogbo àwọn ọmọ ilé kéwú náà àwọn tí ń tì gbòòrò wá àwọn tí ń gbèrò wá ọlọ́run di ẹ̀dá fáà ìwà tí ẹ wà á hù tó fi jẹ́ pé tẹ ẹ bá dé nǹkan wọn lẹ́yìn náà lọ́dọ̀ Mubarak rí kì í ṣe wá dà báyìí ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ fún yín kò ní da yín lẹ́jọ́ bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe ńlá Muhammad. Ó wá bẹ̀rẹ̀ lórí àlùfáà wa Ismail tó jẹ́ náírù fún ẹ̀gbọ́n rẹ̀ tí ń bẹ ń Cairo ṣe sáré gbogbo àwọn sẹ́kṣọ̀n tí wọn ọlọ́run jù wọn lọ́gbọ̀ọ́ta. Ó wá bẹ̀rẹ̀ lórí Faison ọmọ kékeré lòun èyí lọ́mọdé bá wọn àgbàlagbà ní ṣùgbọ́n tó ọ̀ràn bẹ́ẹ̀ni ọjà gbogbo. Tó bá wà ń bí táwọn àbúrò rẹ̀ wá tẹ̀lé ta wọ́n ṣe agájọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ lẹ́wọ̀n rú. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àlùbáríkà lórí ọmọ ìjọ wọn bá fẹ́ fún súná létí rí rẹ̀. Allahu Akbar kabira. Níjọ́ tí a kó jáde ní 1981 nílùú Ṣẹ́yìn. Bàbá wa Táírù ìmáàmù Afọ́kà. Radiyallahu ta'ala. Àwọn náà wà fún olóòkọ. Ẹ báyìí. Ó dà àwọn àbúrò tá a bí lẹ́yìn ọdún kẹta sígbà tá a bí wọ́n lè gbé fọ̀. Ọwọ́ ìdórí àfáàgbà abọ̀rọ̀ ìyà lẹ́nu òní yìí. Sheriff Taofik. Ó ń bi àwọn aráàjàṣẹ́ lánàá pé gbẹ́kejì wọn wà ní. Láfún. Wọ́n ní ta ni oníṣẹ̀rí fojú rẹ̀. Àbẹ̀ ẹ̀rójú wọn ẹ̀rójú ẹ̀. Sheriff Mude ní Khalifa. Báwo wọn ò gbé wá ni mo ní ò gbé wá. Káṣe sùúrù. Ò gbé wá. Nígbà mo ni wọ́n gbé wá ló ewé láwà ní wa bí nígbà tí ọba ń bí mọ́ lọ́ba tó láwà yìí. Láfún. Ọwọ́ ìkárí àwọn tí ń bọ̀. Ọlọ́run wọlá ẹ̀ kó jẹ́ gbọ́ ọlá ìbàdàn.
ọlọ́run wá wọlé gbogbo yín kó jẹ́ mìíràn lálùfáà. Àmín. àwọn ọ̀yá wọn akó wọn nílẹ̀ àárín fún wọn jẹ. àárín ìdárò wọn àárín ibi tí wọ́n ti. tọ́ àwa bí wọ́n ìyá fún. Alálà ìwà ẹ̀dá o. ọlọ́run àwọn tó ṣe é. lẹ́yìn náà ti lẹ́ẹ̀mọ́ àti lọ ibi ọjà sí fún wọn kí lẹ́yìn náà jáde lọ. Àmín. àwọn kẹ̀rí àti pẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọmọ tó dúró wájú yìí. Alhamdulillahi rabbil alamin. ọ̀dà ìyẹn wà á lẹ̀ lórí o. níjọ́ tí wọ́n ń ṣe ogójì Abíọ́lá ní Abẹ́òkúta àwọn márùn-ún ni wọ́n lásìlẹ́ǹtì náà wọ́n ti rà bọ̀. òun dá lẹ́sẹ̀ pátápátá àtàwọn míì. ìyáríjọ tí wọ́n ń bá mi sọ̀rọ̀ náà ní Tẹjúmọ́lá nígbà ìpẹ́sẹ̀ tá a ti rán yàn ó sì fẹ́ da ọ̀rọ̀ rú mọ́ lọ́wọ́. àbá ìjọ mo rí tó tún fi ẹsẹ̀ náà lélẹ̀ mọ́ lọ́lọ́run. àbá ẹni nǹkan ò ṣe ò lè dúró ní dúró rẹ̀ látàárọ̀ bó ṣe dúró. ọlá ń tó ṣẹlẹ̀ sí òun ẹ̀mẹ́wàá lè máa bí pé lọ jẹun bẹ́ẹ̀ kó lè jókòó ni. a ní rárá kò yá. a ní ọtí ẹ̀ lọ jẹun náà ni àwọn jẹun. ó lè ṣe kéde ó lè sinmi. ọlọ́run ọba mi fún yín níṣẹ́. Àmín. ọba mi dúró sí i. Àmín. a tọrọ fún àlùfáà wa Abdulwahab. náà ló fi já sí pé kéèyàn máa fi bíbọ́ bí gbèrè àdánwò ni sákọjú sójú kan tó ń bá lọ bọ́tà ti lè wò ó yí ọkọ tó ọ̀bùrì wọn. àwọn àgbàlagbà ti sọ fún wa pé ikú tó bá ṣe yè méjì. lọ bẹ pa. nínú àwọn egbò tọ́jọ́ rẹ̀ ti pẹ́ dára Islam tó nípò títí débi pé òun ni wọ́n yàn sí ajíkàwù òní ò wá fáwọn ọmọ lẹ́yìn lọ́bẹ̀ ó wà láàrin yìí ó sì fáwọn ọmọ sábà tẹ́tẹ̀lẹ̀ àdáì tí wọ́n ń bá jà ọlọ́run bá mú kó ọlọ́run ti ṣe lọ́mọ aláìlá ẹ̀ sáré gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. olórí ẹbí ìlàdà. the deputy commissioner. olórí ẹbí. lẹ́nu kejì àfibẹ́ àfàìlẹ́nìkan síwájú kó tó dé àfibẹ́ àfàìlẹ́ni wọ́n ń jọ lọ. àfàì níbi ó dé bẹ́ẹ̀ àfàì níbi tí ń lọ bẹ́ẹ̀ àfàì níbi tí ó parí sí bẹ́ẹ̀. ó wò wá kó ṣe wá láàánú kọ́má wo bá a ti rí kọ́má wo bá a ti jẹ́ kọ́má wo ń ta tó ta tẹ́ra wa. atọrọ nǹkan méje lọ́wọ́ ẹ̀ kó wọlé akó náà lòún dá wa bó ti fẹ́ kó fi méjèèjì ṣàánú wa. Àmín. àkọ́kọ́ kó mójú kúrò níbi láìsí wa lápapọ̀. Allahumma àmín. wọ́n fẹsẹ̀ wálé ojú ọ̀nà dọ́gba kódà bá a máa rìn kó pé mo ti fẹ́lẹ̀ rẹ̀. Àmín. agbami ayé la wà yìí kálukú wa ń gbá bọ́ọ̀lù ó jẹ́ ọ̀nà sójú àwọn. Àmín. wọ́n má ṣe bọ́ọ̀lù wa ní bọ́ọ̀lù tí ẹ fẹ́ àwọn orí wọn pariwo. Kọ́mẹ́ntẹ́tọ̀. tí ó máa pé
yọ wọlé àlejò. Ó bá ti dé ta. wọ́n má ṣe bọ́ọ̀lù tiwa bẹ́ẹ̀. gbogbo ayé ló ń bójú sí pé yọ wọlé góòlù tó jẹ́ bọ́. Àmín. bí bọ́ọ̀lù wa bá wá bò má ṣe é ní bọ́ọ̀lù táwọn. gbogbo ayé ti gbọ́ pa bóòsù bá wa ní àwọn káńsù torí ìdí kan. ìdí kẹ́yìn wọn máa gbowó káwọn ọmọ yárùn. ìdí kejì. káwọn ọmọ àdàmú lórí wáwá kẹ́yìn sì máa gba owó tó tówó. nígbà wọn bá rí káàrá àti débi owó táwọn èèyàn ti lérí kalẹ̀. bí ẹni bá lè gbó kan. yóò gba iye dọ́là báyọ̀ wá ní àwọn káńsù ẹ̀ tóró ṣe mistake nígbà wọn fẹ́ gbá bọ́ọ̀lù yẹn. aláàmú má ṣe bọ́ọ̀lù wa bẹ́ẹ̀ o. ayé la wà yìí ibẹ̀ ló ti ṣàdéhùn pàákì ṣiṣẹ́ ọ̀run. àmọ̀rún débi tá àmọ̀rún iṣẹ́ tó yẹ ká ṣe. ọ̀run àmọ́ débi tá àmọ̀rún iṣẹ́ tó yẹ ká ṣe. o sì ní láyé láti ṣiṣẹ́ ọ̀run. èyí yóò tá a bá ṣe gbàá wa. Ó jẹ́rú ọba àti bẹ́ẹ̀ lọ gbà á. Bàbá wa ṣe é pé ǹjẹ́ tá a bá ní í ṣe mọ́. Má jẹ́ kí ẹ̀rí wọn parí lẹ́yìn wa. Ǹjọ́ tá a bá rí wa ní rí mi rí ọ. Tí a máa bẹ lẹ́nu wa pé ṣé onítọ̀hún náà rè. Àti bó ti rí rè àti tó kó rọra rè. Má jẹ́ àfẹ́rò wa bá ṣe wá jẹ́. Torí bá a bá rí ẹ̀ka rò bàbá níjà tiẹ̀. Táwa bá níjà bá bí. Èrò lè wá kó bẹ́ẹ̀ ni ó ti jẹ́ pé ṣe adúrú wàhálà ti bẹ̀rẹ̀ àjọ torí ìdí mi lè lè. Ẹ̀ṣẹ́ ọ̀bàdàn. Má dàṣẹ wa rú. Bá ní ìṣe wúdúbà lórí ẹ̀. Ká tó máa lọ lọ mọ́dí wò. Wúdúbà àpá àgbà ní wàásù. Wúdúbà tó fi kí Ọlọ́run pé wàlá kábìlà owó ayé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبلغوا عنه ولا عباده ولا مثله حي يدوم كما يعلم وسبحانه في ذاته وصفاته وسبحانه بذاته وصفاته ويكفيك في تنزيهه ويكفيك في تنزيهه قل هو الله فما كان من رب فإن تربه وما كان من ربي فإن تربه وما كان من مولى فإن تربه àfi bẹ̀ ọ́ má ṣe gbogbo wọn bá ṣe láyé lẹ́yìn gbé. ọlá fàtí àyẹ̀kọ́ bísímẹ̀láì pẹ̀lú kúlúwú aláwù mẹ́ta sàlátà fàtí mẹ́ta lẹ́yìn. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahman. bí ọlọ́pàá ní alẹ́ kàámà àti báyìí túmọ̀ tó bá yé mi mbẹ́. ẹ̀yin ẹ̀ má fọkàn sí títúmọ̀ rẹ̀ ti yé yín tó.
ìbá bọ́bá ti yé mi mọ́ ni wọ́n túmọ̀ ẹ̀ mọ́. afọ́jú máa fọ́ sangara ó ní ìkejì sangara lọ́dún fọ́. èló wọn ra sangara yanni májì ọ̀fọ̀ ojú dáadáa. léèyàn ò lè ríra ẹ wá ní má fọ́ sangara sangara bá fọ́. torí bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa ìmáàmù. Ìmáàmù Abdulfatai Fasasi Akórèdé. Àwọn nìkan bá wa bẹ̀rẹ̀ mọ́dúwù látòkè. Kí ẹ̀yin tí ẹ ti sábà ohun táwọn àgbàlagbà fi ṣe é tẹ̀ wá bá wa gbé. Bàbá wa ń ké lọ àìmọ̀. Ìdánidúró lè wá lójijì. Bí ọba sì wá kọ̀ wá lónìí. Ọtí ọmọ pé kò lè ṣàìwá. Torí bẹ́ẹ̀, Ọlọ́run àti fọ́ǹtì ẹ̀. Afẹ́fọ́ rẹ̀ ló kù díẹ̀. Sallallahu alaihi wa sallam. Ó kù táwa rò kọ́ yẹ kọjá la fẹ́ fi tì í à pé bó ti yẹ kó kì ọjà àmọ́ ìtawà rò kọ́ yẹ kọjá. Afẹ́fẹ́ tì í. Ẹ bẹ̀rẹ̀ bàbá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه آل التقى والحلم علينا يوجا بالمواساة والزنا ولا تبكي به متاولا واكرم به مجرى تعالى أبو جبال الله المجد ولولا نبي له على الجنان مبارك نبي عظيم لقدر بلاك مرسل يوالي سبحان جبل ولله منه أبيب وقاموا النجاة كتابا متابنا ويهدى يوم إذا وجدت الآية كلما فيرسل الله أجلا وألوان يا ربي صل على sallallahu alayhi wa sallam. Ìgbà tí àfa mọ́rọ̀ bọ̀ ó fi ànábì. Sallallahu alayhi wa sallam. Ọ̀sà Allahu akbar. ọba bàrà ẹ̀ ọ̀pàtàkì ẹ̀ oyin. Nígbà tí wọ́n mọ̀ wá dúró báyìí, ó nílò àwọn ohun tí bá tún.
له رتبة فوق السماء كين قد السماء rùtìbátù ipò tẹ́nìkan wá ti wé gbé fún pé wọ́n lọ yẹ ipò wo ni àwa máa gbapò látara ọmọ kéwú àádọ́gbà òpin ipò tà fáàdì àfáàgbà lọ́ba ti dà àfáàgbà kò sí tí ó tó gbà kò sí tí ó tó dà mọ́. Fáàgáàsì àti Mùhìm. Radiyallahu ta'ala anhuma. Ó ní àrùtìbátù. Àrùtìbátù. Ipò tó ga tó tóbi tó gbọ̀ngbọ́n tó bù àyà tó bù ẹ̀yìn tó bù ẹsẹ̀ tó bù ọrùn tó bù apá. Làwọn rúbìbàtú bá ọ̀gá sí máa bẹ̀rẹ̀ kọ́tù sára. Làwọn rúbìbàtú bá ọ̀gá sí máa bẹ̀rẹ̀ kọ́tù sára. Wákàtúnà dáta kí bàbá bẹ̀ mọ́ dára. Ẹjẹ́ ń bá yín ṣe kó lè mọ́ dìjà. Tẹ́nì kan nù yín bá pẹ́lá òwúrú dìgbà tí bá ò ká sí máa ń fẹ́ nígbà ìdìgbà máa kó dúró. Allahu Akbar. Tẹ́lò ní ọwọ́ àtọwọ́ káàbùn náà dáadáa kí bàbá dáa. Tẹ́nì kan wá sọ pé wàhálì lùhùdá. بالأمر والنهي والما إذا أوددت للرسل أن يتقدم فهل رسول الله أجلى وأجوى. ẹsẹ̀ kan náà tá a tún mọ̀ lọ́wọ́lọ́ bá ní àrídú tán. Allahu Akbar. ẹ̀yà ẹ̀jẹ̀ bàbá kan gbé tí o gbé. Làwọn ti bá tún bá ọkọ̀ àti máa kẹ́rin ní kọ́tù sára. Àfáàní àrùtìbátù jíjà ipò ìwọ nìkan ni wọ́n ṣèjì. Làwọn ìbẹ̀ fọ́jú ọlọ́run tí jẹ́ Muhammad. làwọn ti bá tún bá ọkọ̀ àti máa kẹ́rin ní kọ́tù sára. Wọ́n ní ẹjẹ́ wá kéèlì ipò ọ̀hún. Àwọn bó ti tóbi tó. Àfáàní fáwọ̀kẹ̀sì máa kẹ́yìn. Àwọn ìràwọ̀ méjì kan bẹ. Ìràwọ̀ méjèèjì yìí. Ìkan máa yọ. Níjọ́ wọn bá bímọ ẹlẹ́mìí gígùn. A sì máa wọ̀. Ìjọba dàgbére fẹ́. Ìkànnú àwọn àràwọ̀ náà. Ìkan wá ń bẹ ìjọ ayé ti bẹ̀rẹ̀ lòun ti yọ ìjọ ayé bá tán òun náà wọ̀. Bọ́jà náà ti wá tóbi tó bó ti pẹ́ tó bó ti jìnnà tó. Làwọn onígbà tó ń bá ọ̀gá sí máa báyìí ní kájí sámá. Ipò tá a gbé bó ń sí ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Ojú tìràwọ̀ méjèèjì yìí lọ. Wọ́n wá níràwọ̀ òun bọ̀ wà. Fáwọ́kà ìsàmá kẹ́yìn. Wọ́n lókè sámà ní méjèèjì wà. Ń bò lókè sámà. Méje ní sámà. Ìmá kẹ́yìn. Wọ́n wá lókè wà lókè sámà méjèèjì. Wọ́n wá nípò tó ń jí ọlọ́run. Ó fi hàn pé ń jọ wọ́n ní ọwá. Lẹ́yìn tó parí sámà méjèèjì. Lọ́dọ̀ ọ̀sìn máa kéènì ló dé lọ́gbà fífà. Kádìsà máa ní máa tó ń lọ ní. Ẹni òfin fífà máa tó ń wò lọ.
ورتبة فوق سماك قد زرع. Gíga tó ń ṣe ọlọ́run. Sallallahu alaihi wasallam. Àlùfáà lọ kọjá Sìmákẹ́yìnì. Sìmákẹ́yìnì lọ́gbà jù tí ń bẹ lókè pátápátá yányán. Ìlú wo wá gan nílùú Sìmákẹ́yìnì? Àti ní sánmà méje. Lẹ́yìn tí a máa kọjá sánmà méje, láàmà lọ sí ìjáàbù méjìlá. Tá a bá kọjá ìjáàbù méjèèjìlá, a máa lọ Bárul Hayawani mẹ́wẹ̀ẹ̀wá. Tá a bá wá kọjá Bárul Hayawani mẹ́wẹ̀ẹ̀wá, a máa wá lọ bí ibùdó kọtọ́lọ̀ bí júwe fún wa láyé. Pípẹ́kún ní láwọ́ kánà ìdárò méjèèjì. Ayá كان البر مدادا لكلمات ربي لن نفد البر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. أفا أما ولو بمدو méje tọ́lọ̀ ń ròyìn tí wọ́n lọ mọ omi síbí kan bẹ̀ wá ń jọ kínní tí wọ́n fi ran ànábì Hídírù Alayhi salatu wa salam. nígbà bàbá rẹ̀ àlùfáà rẹ̀ tọ́ra níṣẹ́ pé bọ́ ọba lè dé òde bò lè dé ìwọ lọ́mọ. Allahu Akbar. Dídarí lọ́wọ́ adarí inú ibùdó yìí ni wọ́n ti wá bu omi síbí kan. Wọ́n fi rọ́ múmu tó mú dáadáa bẹ̀rẹ̀ tán omi yìí bá tún wá dìbò òògùn tó jáde lára rẹ̀ lẹ́yìn tó mú mi síbi kan yìí tán ọjọ́ ọ̀fẹ́ mẹ́fà àtẹ̀gbàjì òògùn wọ́n wá lọ́tún ogún jọ síbi kan wọ́n wá ń pè ní Bárul Haya. Àbá síbẹ̀. Àìdókòó sì máa kẹ́yìn. Wọ́n ní kó ti wá jẹ́jọ́ kò sì máa kẹ́yìn ìgbà tó yìí. Táàbí sàmà. Rútíwà tí mo wí nípa Muhammad lẹ́ẹ̀kan. Sallallahu alaihi wasallam. Ọ̀gá jùlọ lọ. Ẹni ọba sọ wípé. وكفوا الندى تأتي السهادة مداما. وكفوا الندى تأتي السهادة. كفوا الندى ọwọ́ rẹ̀ ànábì ọrẹ tiẹ̀ tí máa ta ọrẹ tí máa gbà ọrẹ tí máa fún yẹn àfá ànábì ní fún ní jẹ ní fún ní ta irú ọrẹ owó ní owó níbí aṣọ níbí ẹ̀wù níbí ṣòkòtò níbí ilé níbí àfẹ́ aláwọ̀ rẹ̀ tànábì sallallahu alaihi wasallam. bó ti dà ọ̀fẹ́ tí gbogbo ayé ọ̀dà bẹ́ẹ̀. ẹgbẹ́ bí ká lè rójú rí ọlọ́run. ara ọ̀rẹ́ àlẹ́bí ti máa ta. sallallahu alaihi wasallam. ẹ má gbàbí ká má jìyà. ara ọ̀rẹ́ àlẹ́bí. sallallahu alaihi wasallam. ànábì ọ̀dà ní ti agbésílé. ẹ wá rí ẹ̀sùn jò. alákẹ́gùn ojú ẹ máa fọ̀ kòkó ẹ máa kó gbàtà láti fi gbèjò táwa gbẹ́mi inú lẹ́dà nìkan tó jẹ́ olówó àti òjò wọléwọlé ọlọ́run ní òjò yìí ká béèrè kí dààmú létí dààmú oko. Wọ́n ní bójú olùbárọ̀ kò tójú olù.
òjò tọrọ sílẹ̀ ló bí mu lèyí tó fún sọ̀rọ̀ alàgbà tí òjò bá dì í ẹ̀rí pé òjò kan máa rọ̀ àgbẹ̀ alọ́lọ́run ó tó bá gbọ́ wá gbọ́ jẹ́. àbá ìṣù orí ìgbàdo orí ẹ̀gúsí ó jàn. bójò náà ti wá pọ̀ tó ti ń tọrẹ ó ń fẹ́ kọ́sì ọ̀rẹ́ tó ń ṣe ọlọ́ọ̀ni kọ̀mọ́rẹ́ ta. wọ́n ká fún nàdàtà kí sàábà mẹ́ta. lópin ìgbà tójò yìí bá rọ̀ sílé tára ń délé rírọ̀ sóko tára ń dé oko wọ́n lóun náà ń gbìyànjú àti kọ́sì ọ̀rẹ́ àgbẹ̀dùn. ẹni ọba kọ̀ ń jù. وأن يدي بالأمر والنهي مهتما olórí kò ní tìlẹ̀ ló bá ń tó gbé. وأن يدي بالأمر والنهي مهتما lára sọ́rọ́ àtináwó lè falágbára. ọ̀dà bá sọ pé wà á yóò dára bí ní àwọn ìwọ̀n náà yóò kí máa. wà á yóò dé ilẹ̀ amúrè wà náà yóò kí máa. wàhálù àmì tá a mọ̀ ń ṣe ọlọ́run. àmì wo la fún òtìlú máa wọlé ilé ìjà nínú ẹni kìtàbí ànábì òtìlú yẹni tí ọgọ gbọjọ ni tí ọmọ bá mi kà á fún ọ. أوحي إليك من الكتاب. inú àwọn nǹkan tí mo fi rán níbi ọbẹ̀ omi sáyé lóore nílẹ̀ lẹ́sẹ̀ káàbì. àwọn tírà ká ti wáyé wọ́n pè wọ́n ní sùn. àwọn kan wáyé wọ́n pè wọ́n ní sàbọ̀. àwọn kan wáyé wọ́n pè wọ́n ní àtàwọ́rá. àwọn kan wáyé wọ́n pè wọ́n ní wòlíì. èyí tá a wá fún wọn. sallallahu alaihi wasallam. nínú tiẹ̀ láti yọ gbogbo èyí tó ṣáájú tiẹ̀ yìí. àní sùn tá a fún èèyàn mẹ́rin. kí ni mo wí? sọ́fọ̀ tá a fún èèyàn mẹ́rin. èyí tá a fún fíìsù. Alayhi salatu wa salam. èyí tá a fún idirisu. Alayhi salatu wa salam. èyí tá a fún fúráyìmà. Alayhi salatu wa èyí tá a salam. fún Musa. Alayhi salatu wa táwọn salam. mẹ́rẹ̀ẹ̀rin. Hayyakumullah. èyí tá a padà tí wá fún Musa tó jẹ́ Tawrata. àtẹ̀yí tá a fún Dáúdà tó jẹ́ Zabura. àtẹ̀yí tá a fún Ìsá tí ń jẹ́ Ìnjílù. òdì méje. Hayyakumullah. ayọ̀ gbogbo ẹ̀ wá mi ní ayé lẹ́sẹ̀ táàbì wọ́n máa tọ́lá. ayọ̀ wá ní ayé àti ẹ̀ tá a fún ọ ni. ìyẹn ni àǹfààgbà. ńgbà ọba ọba wa sí Kùránì. ká lè jókòó jẹ. ó ní wọ́n jùmọ̀ láti máa bí Kùránì nínú àyè sí i. ọba ẹ fún mọ̀ mí ní ayé sí fún wa lọ. Hayyakumullah. ayé sí ní kìtàbí ọba ẹ fún mọ̀. ọwọ́ ni wọ́n jùmọ̀ láti máa bí ayé sí. tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n bá ní wọ́n fún ẹ̀ lóbi ní ayé sí.
àmì ìdánilójú pé bó ti wí bẹ́ẹ̀ lórí àmì ńlá kan sí mẹ́jọ alifu kíta alifu wà kíta nìyàtọ̀ wà kíta wàtẹ̀tọ̀. alifu mi ni amúrú ẹgbẹ̀rin nínú àyà tànàbí àṣẹ lóbi jẹ́ pé fún fíta fún ṣíṣù àṣẹ ló ń pa. wàhálà mi ni àná ẹ̀yọ. ẹgbẹ̀rin nínú àyà tànàbí má kọlù mí lọ́lọ́run wíwọ́ ọba kọlù mí ó ṣubú. ẹgbẹ̀rún àyà ló ń lẹ̀. ẹgbẹ̀rún kẹta. wádùn. àdéhùn pé bọ́ ọba lè ṣe é dáadáa bí mo ti fẹ́ tó sọ̀rọ̀ fún mi fọ́ọ̀bọ̀ mi ń bàbàrà tó pè mí ń pàtàkì kí wọ́n mọ ara rẹ lẹ́rú ìkírìn rẹ òrírí wọn ṣe é fọ́. ẹgbẹ̀rún kẹrin wàyí bọ́ọ̀bá ní tani mi wọ́n fi bí mo ti jẹ́ ọ̀wọ́ ayé ọmọ bó ti mọ́. wàhálì mi nà ha nínú ẹgbẹ̀rún mẹ́fà ẹgbẹ̀rún nìkan níbẹ̀ mo wá fún méjì òjò níbejì ìsáàsùn ètò ti lọ ká ẹ tó dé wọ́n bí ròyìn ẹ̀ fún yín. wà àbárò èyí mo ní mo ṣe tí ọ̀dà ayé lójú ìjọba ò lè ṣerú eléyìí. wọ́n wà á jẹ́ kẹ́ ẹ rí ìró rẹ̀ fúnra yín kẹ́ ẹ tó lọ. ìró àkọ́kọ́ bá wà lára jí. wọ́n ní wọ́n rí láyé lára jí. ìró kejì bá wà lára àgbé. kódà gbogbo èdè rẹ̀ ló ń bà. ìró kẹta wá bá wà lára ọmọ èèyàn. ọmọ sáárì nílé ha. àjẹ́ gbọ́kápẹ́ lára wa lèyí ti jáde. ara àhàbárù tọ́lọ̀ lóhùn ìṣirò ayé àtàkẹ́bí. wà á ń tómi ní abẹ́ ń bọ̀. láti mẹ́gbà wọn. àwọn ilé ìdí àti ìdí. ọ̀nà kejì tọ́lá òun ti sọ ó ní wọ́n ìlà kílẹ̀ bàtàlínà àmọ́tàlẹ̀ ẹgbẹ́lu kùránì Ànábì Mùsá lọ lágbára tó Sùlẹ́mánà náà ṣàdúró eléyìí yìí sálọ́kù àyà báyìí. Lẹ́yìn ẹgbẹ́ wọn gbé mọ̀ ìsáàkìínà. Ọlọ́run ní bá wa bá fẹ́ ta bá wa fẹ́ kó òyìn ọ̀dá lójú yìí. Bàdálínà hàn. Máa wá ọ̀run wọn fún mi. Amúsà lẹ́bọ̀n sábúrí. Yóò wá di ẹjẹ́ tó jẹ́ pé àṣẹ ọmọ orí ìtẹ́lẹ̀ sọ̀rọ̀ lóòótọ́. Wọ́n bá ní Mùsá gbọ́rọ̀ náà sí ọ̀bá yé yín.
Ṣẹ̀rífì ní ń bá wa sọ̀rọ̀ ọlọ́run yìí ṣé lé yín wọ́n ti kó òṣèré sí. wọ́n ìsáájú náà بدلناهم أمثالهم تبديلا وإذا جئنا بدلناهم أمثالهم تبديلا آية تجن وآية تتني الله لنا قدرنا بينكم الموت نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدله أمثالهم Ọlọ́run bí n bá wá lọ́dọ̀ ẹgbẹ́nu dání ẹ má pèrè ayé àfáàmù kájà lẹ́nà àmọ̀sálẹ̀ òun tẹ̀wọ̀bí ẹ̀kúnlá. Alukurani sẹ́yìn ńlẹ̀gbẹ̀wò tẹ̀síìrì tàǹtàwí sáájì tàfáàsìrì fúrítà bíbá ní ẹgbẹ́nu lọ́wọ́ ìwọ máa túmọ̀ Kùránì fún wọn láì gbọ́ ọlọ́run ẹnìkan. wọ́n ló sí yakun bí màlámù. ìwà ni ẹ jáde bí màlámù náà lọ́dọ̀ àwọn tí ò retí irú ọmọ bẹ́ẹ̀. àbí ṣé bàbá rẹ̀ retí fóònù lòun mi jẹ́ sí i. àgbẹ̀yìn sẹ́yìn ṣe é ṣe é tó oṣù béèrè ní mojú ẹ̀jẹ̀ ẹ̀yìn rẹ̀ ìdí ojú ẹ̀jẹ̀ ní màjẹ́ yìí. yá máa lọ bí ọlọ́jà pàtó bàbá tó. wàá yí ìwúdá nínú àmì tó ń ṣe ọlọ́run. Amú ẹgbẹ̀rún àyà amúrú àṣẹ amẹ́gbẹ̀rún àyà láàyè mákọlù mi. Ètò ń pè ní Mádébẹ̀. Àbá kíkéré ẹ̀mí ọlọ́run wọ̀ bí ìbọn. Mákọlù mi o. Bọ́ọ̀ bá kọlù mi, wọ́n jí ọmọ bí mo ti tó wọ́n fi bò ti mọ̀ ọ́. وعلمنا إهبار لهبار níbi tára àwọn ti gbogbo lárúbáwá sínú èdè Yorùbá wa nù. wọn ní kò ṣe làbárì fún ó fọ́ làbárì àwọn náà jogún ẹ̀ látọ̀dọ̀ Fúlàní. Fúlàní ní jẹ́bẹ̀. Túmọ̀ Fúlàní lamọ̀dé. Lágbára ìfi fáwọn. Ọ́ ti pe lamọ̀dé ní jẹ́jẹ́. Wọ́n ní lamọ̀dé. Àwọn bàbá wa ń gbàgbọ́ ju wọn ní kọ́mání Fúlàní ọ̀rẹ́ tó jẹ́ alẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìkejì. Allahu akbar. Àfá. Hayyakumullah. Àlùfún yín ní kìsáàkù. Ìńtọ́lọ́tẹ̀ débá láti inú àyà tànàbì lẹ́ẹ̀tì gbọ́. Sallallahu alayhi wa sallam. Àhàbárù. Ìńtí òde débá yìí. Ṣé ìpè bẹ́ẹ̀ bá lọ sẹ́ni òtò dé? Àwọn kan ti túmọ̀ Al-Qur'an ta ní òṣèlú wọn. Àhàbárù tó dé yóò ṣojú àwọn. Ọ̀rọ̀ Ṣẹ̀rífì ọ̀bá wọn. Nígbà bá pàdé làwọn náà tó máa fi hàn ṣe fún àyè tí wọ́n pè é. Nígbà yìí kú òtẹ́ òkú ṣẹlẹ̀. Ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Èyí tá a fi jù wọ́n lọ nípa náà tó máa fi hàn wọ́n. Al-minha halalu wa haram. ومنها حلال والحرام nínú àyà Ànábì ẹgbẹ̀rún kan bẹ halálù jẹ ṣe mú lò pé ẹgbẹ̀rún àyà ni mo fi ṣe bẹ́ẹ̀ wal haramu má jẹ má mú má wò ó má ṣe nínú ẹgbẹ̀rún àyà.
وستمائة وستون الدعاء والتسبيح وست منها التسبيح والدعاء التسبيح والدعاء. ọ̀rọ̀ bá fòrò jẹ́ kí lọ kí wá látẹnumọ́ èmo ní jíjáde wà ní òkú. àfá ọlọ́run ní ilẹ̀ tó ní ilé ọgọ́rùn-ún mẹ́fà ayà ni mo fi sọ fún yín pé ẹ̀fọ́ mímọ́ báyìí ẹ̀fọ́ mímọ́ báyìí ẹ̀fọ́ mímọ́ báyìí èmi tí mo ní ẹ̀fọ́ mọ́ ẹ̀fọ́ra yín mọ́ lára àwọ̀ ayé. ẹ wá sókò mímọ́ kẹ́ẹ́ ó lè tètè mọ́ ẹ máa pẹ́ sókò aláǹlá. wàbẹ̀ abúlé sọ̀bọ̀ aláǹlá ẹ̀yẹ àti. ẹni tí ọ̀bá bọ̀ yẹn kọ́ máa pẹ́ sókò aláǹlá wàlá àdúlélá wàlá ilaha illallah wàlá akbar wàlá hawla wàlá quwwata illa billah. ẹni tí ọ̀bá bọ̀ yẹn máa pẹ́ lá ilaha Allah. illa Allah. La ilaha illallah. La ilaha illallah. Kò sí nǹkan kan tí í jẹ́ ìlàhà. Kò sóòṣà. Kò sí tí wọ́n bọ̀. Kò sí wọn afárá títa ìṣubú. Kò sí wọn adúró títí ìpadà lẹ́yìn ẹ̀yìn. Ayakumullah. Kò sí ń tà gbọ́kàn létí ìjánikulẹ̀. Akulu man dala tariqil huda daliluhu la ilaha illa hu la ilaha illa Allah la ilaha illa. Àyàfẹ́ nìkan tí ò níbi ó ti bẹ̀rẹ̀, tí ò níbi ó dé, tí ò níbi tí ń lọ ló lè bára lé àfáà lóbi ní jẹ́ táwa lolúwa rẹ̀ ọlọ́ọ̀kù. Tani jẹ́ lọ́wọ́ ẹni ọjà dúró tí ń jábẹ́ tí ń dẹ́sẹ̀ tí ń dárò tí ń dábọ̀ nínú Árábì rẹ̀ àkọ́kọ́ ní ti ń jẹ́ bẹ́ẹ̀. Árábì ẹlẹ́ẹ̀kejì tó sọra wọn mára wọn. Ẹni tí gbogbo nǹkan dáwáyé ò lè dádúró àbí ká tún béèrè dáadáa lọ́wọ́ ẹ̀. Bọ́bá fún wa jẹ tẹ́ tó fún wa mọ̀ tẹ́ lára orúkọ rẹ̀. Ká tún wá fún Ọlọ́run. Kíni yìí ò tó. Agbáfa jẹ tààrọ̀ tọ̀sán kan. Ẹni a lè kọ́ lẹ́tà bẹ́ẹ̀ fi jọlọ. Àfá! Ya Allah. Ọba tó kiri rẹ̀. Nísàlẹ̀ ní. Ó ní máa rí àhàdí ìjọ̀wú mi ní ìmọ̀tì tùjìlá. أحد عنده من نعمة تجزي إلا إذا وجهه لأحلى ولسوف يرضى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. Kò sí nínú ẹ̀dá tèmi tí mo dá. Nínú ẹ̀dá tèmi tí mo dá mo fọwọ́ sọ̀yà tí ò sínú wọn. Ọlọ́run tó ní òsínú wọn. Ìjọ̀wú mi máa ti tójì sá. Nínú wọn tí ó pé bí mo dé ìtó. Mo bùn ún lówó, mo bùn ún lọ́mọ, mo kọ́ léwu, olóko, olókìkí, onígbò, bẹ́ẹ̀ bá wà lọ́ba pé
kò dábàá yìí ní àtúnbẹ̀ lọ́wọ́. Àlẹ́ àhàdì ní ìdáhùn mi ní ẹ̀mẹ́sì tújìlá. Ọlọ́run yóò ṣẹ́dá àwọn tí ó pè mí mo dé ìtò. Lábùtìgá. Ọ̀sán tó o bí ó lé ní gbogbo yín ní wọ́n lọ́wọ́ ẹnìkan lọ ṣàdúró èyí fún. Tẹ́wọ̀n wo bí oore rẹ̀ dé bíbí la yín gbọ́. Lábùtìgá. Ibẹ̀ lówó tó wá gbẹ́sẹ̀ pé ní ó tún máa wá ìtọ́ gajì lẹ́yìn ilé ń pariwo lọ. Ilé àlá. Wàlá sáwọn máyà lọ. Bí àbá ti ẹ̀mí tí ó béèrè, níbi ó déhùn, àfikún máa béèrè pé kúkú da ogun fún ilẹ̀. Ìyọ́nù mi yóò máa wá ti bí oore béèrè ẹ̀. Àbáyọ̀ rẹ̀ lọ́dún owó tán tí kò fowó béèrè lọ́nà ọlọ́run.